Oh, it is time for Salat. Ẹ jẹ́ ká lọ kírun náà. Kò ń ṣe dandan ni pé ìgbà tí wọ́n mẹ́ta bá dé la máa gbàgbé, a máa mú tẹ́sí, a máa ṣàlùwàlá, a máa ṣe tàjú. Ìgbà tí kò sáwẹ̀ náà, a lè kírun, a lè gbàdúrà fọ́lọ́run. Èèyàn máa ń gbàdúrà lẹ̀ bí omi ni àdúrà ṣe jẹ́. Èèyàn máa ṣe lẹ̀ torí ọjọ́ tí problem bá máa dé fọ́lọ́run lè kì í dáhùn sọ̀rọ̀ ẹ̀. Àyè má máa bá mi sọ̀rọ̀ ọ̀run àbí kíní kankan ṣé wọ́n lọ́lọ́run o mọ tá a ṣe ń gbọ́ mo máa tẹ̀ máa sọ̀rọ̀ pé kírun ọjọ́ Friday nìkan lọ́lọ́run jẹ́ mi rò pé à ń bẹ́ kírun fọ́lọ́run àwọn ní Friday that is Jímọ̀ tó bá dẹ̀ mọ̀ mí ni Jímọ̀ tó ń bọ̀ ìgbọ̀n ó wà bẹ́ẹ̀ kankan àṣàlẹ̀ pé ibẹ̀ lè mí lọ tó yẹ ń sìn má lọ máa pàrọ̀ wà fún mi kírun iṣẹ́ wọn ti àwọn fẹ́ rán iṣẹ́ kan tó bá dẹ̀ iṣẹ́ yẹn kò yẹ tó bá jíṣẹ́ tó bá gbẹ ẹnu pẹ́rẹ́ kó jíṣẹ́ you are in trouble. What you do for get Jímọ̀ on Friday? Tell Jímọ̀ say ebi pa wa òkòrò wà ń ta àríṣẹ́ ṣe àárò jẹun. Tell Jímọ̀ say make you send something give me o. Ebi ń pè mí o. Ó yí ẹ, ó ti gbọ́. Bẹ́ẹ̀ lọ, ó ti rí èmi ti gbà pé àgbo mi wà níbí báyìí. Kẹ́míkàlì nǹkan táwọn ń gbé lura nìyẹn. Táwa ti délé báyìí àti tó. You know you can be prosecuted for that. Hey! It's so heartbreaking. Hello? I'm good. Yes, I'm in the club already. Wow, this makes me wet. Oh my Jesus. I'll join you in a short while. Thank you. Bye. It's time for Ramadan. I can't wait for this, and here is it again. This is not me. This is unacceptable. You can't do this. Something has to be done. Something has to be done before this thing gets out of hand. Something has to be done. Something has to be done before this thing gets out of hand. Ọ̀fẹ́ láyé ń ṣe ọkàn ọgbàdùn nísìn fún mi 2 seconds ká mọ́ ẹ yá bá ń gbọ́ sí ẹ wò.